Àwọn tó kópa nínú eré àjọbí ni Rónkẹ́ Odùsọ̀yà, Tèmítọ́pẹ́ Àrẹ̀mú, Túndé Adéríyìnwúyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eré àjọbí dá lórí Ọlábísí àti àbúrò rẹ̀ Ṣìkẹ́mi. Ọlábísí sọ fún ìyá rẹ̀ wípé gbogbo ìgbà ló máa ń kẹ́ àbúrò rẹ̀ tó sì máa ń gbàdúrà fún un. Ìyá rẹ̀ dá lóhùn wípé nítorí òun àti làwọn jọ wà lé ni. Àbúrò rẹ̀ sọ wípé ó ń jowú. Láago Ọlábísí bá dún wípé Tóbi boyfriend rẹ̀ ní jàǹbá ọkọ̀. Nígbà tó débẹ̀, Tóbi bá propose sí pé kó fẹ́ òun, èyí tí Ọlábísí sì gbà sí lẹ́nu. Lọ́jọ́ kan Ọlábísí lọ sílé àfẹ́sọ́nà rẹ̀ Tóbi. Ó bá pẹ̀lú obìnrin kan. Tóbi parọ́ fún wípé ọmọ ọ̀dọ̀ tóun ṣẹ̀ṣẹ̀ gbà ni. Ọlábísí ní gbogbo nǹkan tí wọ́n jọ sọ lòun gbọ́ o, àti bí ṣe lérí fún obìnrin náà kóun máa fẹ́ lòun gbọ́. Ó sì dá òrùka ìfẹ́ rẹ̀ padà fún un. Lẹ́yìn ìgbà náà ni Ọlábísí pàdé ọkùnrin mìíràn kan tí àfẹ́sọ́nà tiẹ̀ náà dolóògbé. Ìyẹn díẹ̀ kọ́ ni ọkùnrin tí Ọlábísí bá pàdé. Lẹ́yìn ìgbà tó jọ fẹ́ra wọn fúngbà díẹ̀, ó mú lọ bá ìyá rẹ̀, ó mú lọ hàn ìyá rẹ̀. Níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ní Ṣìkẹ́mi àbúrò Ọlábísí bá wọlé dé. Èyí tó ya ọkùnrin náà lẹ́nu tó yóò máa rí obìnrin náà lójú àlá. Ọkùnrin náà gba ọ̀dọ̀ àáfàá lọ. Àáfàá fún ní nǹkan tó máa lò tó bá ti fẹ́ sùn. Lójú àlá náà ló ti rí àjọbí tó ń jẹ́ Ṣìkẹ́mi lójú ayé tó ń bá a jà. Àáfàá sọ fún un pé ọ̀nà àbáyọ ni pé kó lọ sọ́dọ̀ ìyá Ọlábísí, kó sọ pé òun ò lè fẹ́ Ọlábísí mọ́ o, àbúrò rẹ̀ Ṣìkẹ́mi lòun fẹ́ fẹ́. Díẹ̀ kọ́ lọ sọ́dọ̀ àwọn Ọlábísí láti sọ̀rọ̀ Yorùbá rẹ̀ wípé Ṣìkẹ́mi lòun fẹ́ fẹ́ dípò Ọlábísí. Ìyá Ọlábísí sọ pé kí Ọlábísí kó yọ̀ǹda kí Ṣìkẹ́mi àti díẹ̀ kó máa fẹ́ra wọn. Ní Ọlábísí bá fà ké kọrí. Lọ̀rọ̀ bá di woro sí woro láàrin ẹ̀gbọ́n àtàbúrò. Ọlábísí wá rántí ìgbà tí wòlíì kan jíṣẹ́ fún wípé tó bá fẹ́ fọ́kọ kó má ṣe mú wálé o. Ọlábísí kò kọ ọ̀rọ̀ rẹ̀ kún. Ọlábísí wá lọ sọ bí díẹ̀ kọ́ ṣe fẹ́ fẹ́ àbúrò rẹ̀ fún ọ̀rẹ́ rẹ̀ Rẹ̀mí. Tíyẹn sọ fún un pé kó pa àbúrò rẹ̀. Rẹ̀mí lọ bá Ṣìkẹ́mi wípé òun ti gbẹ̀rí rẹ̀ jẹ́ pé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ pé ó fẹ́ fẹ́ díẹ̀ kọ́. Ṣìkẹ́mi kìlọ̀ fún Rẹ̀mí pé kó ṣọ́gbà rẹ̀ o. Bí bẹ́ẹ̀ kọ́ àwọn ẹbí rẹ̀ yóò bá sunkún, wọn bá káàánú. Ọlábísí bá ṣe oúnjẹ fún àbúrò rẹ̀ pé òun fẹ́ bá parí ìjà. Ó ní kó wá jẹun. Ṣìkẹ́mi ní káwọn jọ jẹun. Ọlábísí dá lóhùn wípé òun wà nínú ààwẹ̀, òun ò lè bá jẹun. Ṣìkẹ́mi bá takú pé àfi káwọn àti ẹ̀gbọ́n òun káwọn jọ jẹun pọ̀. Ìgbà tí ó kọ̀ tí ò jẹun ni Ọlábísí padà jẹ́wọ́ pé òun fẹ́ kó jẹ́ kó gbọ̀nà òun lọ ni. Ṣìkẹ́mi wá pé ìpàdé. Inú ìpàdé náà ni díẹ̀ kọ́ Ọlábísí ìyá wọn ti wà lórí ìjókòó. Ibẹ̀ ló ti ṣàlàyé pé ẹgbẹ́ òun táwọn wà, ó ní wọ́n ti so òun àti díẹ̀ kọ́ papọ̀. Ẹni yòówù tó bá fẹ́ díẹ̀ kọ́ yàtọ̀ sóun yóò kú ni. Ẹni náà yóò fi ikú ṣèfàjẹ ni. Ọlábísí wá yọ̀ǹda káwọn méjì máa fẹ́ra wọn. Eré náà kọ́ wa wípé ká gbọ́ ìkìlọ̀ o. Tó ìwòlíì ti kìlọ̀ fún Ọlábísí pé kó má ṣe mọ́kọ tó bá fẹ́ kó má mú wálé. Wọ́n ní ká wí fún ni ká tó dání, àgbàlagbà àjàkadì ni. Ṣẹ́yìn ti wo eré àjọbí? Ẹ̀kọ́ wo ló kọ́ yín bẹ́ẹ̀? Jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò wa, kẹ́ share fídíò wa, kẹ́ sì subscribe sí channel wa. Ẹ ṣé gan-an ni káàkiri yín. A dúpẹ́ àmọ́ lórí. Àwọn tó kópa nínú eré àjọbí ni Rónkẹ́ Odùsọ̀yà, Tèmítọ́pẹ́ Àrẹ̀mú, Túndé Adéríyìnwúyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eré àjọbí dá lórí Ọlábísí àti àbúrò rẹ̀ Ṣìkẹ́mi. Ọlábísí sọ fún ìyá rẹ̀ wípé gbogbo ìgbà ló máa ń kẹ́ àbúrò rẹ̀ tó sì máa ń gbàdúrà fún un. Ìyá rẹ̀ dá lóhùn wípé nítorí òun àti làwọn jọ wà lé ni. Àbúrò rẹ̀ sọ wípé ó ń jowú. Láago Ọlábísí bá dún wípé Tóbi boyfriend rẹ̀ ní jàǹbá ọkọ̀. Nígbà tó débẹ̀, Tóbi bá propose sí pé kó fẹ́ òun, èyí tí Ọlábísí sì gbà sí lẹ́nu. Lọ́jọ́ kan Ọlábísí lọ sílé àfẹ́sọ́nà rẹ̀ Tóbi. Ó bá pẹ̀lú obìnrin kan. Tóbi parọ́ fún wípé ọmọ ọ̀dọ̀ tóun ṣẹ̀ṣẹ̀ gbà ni. Ọlábísí ní gbogbo nǹkan tí wọ́n jọ sọ lòun gbọ́ o, àti bí ṣe lérí fún obìnrin náà kóun máa fẹ́ lòun gbọ́. Ó sì dá òrùka ìfẹ́ rẹ̀ padà fún un. Lẹ́yìn ìgbà náà ni Ọlábísí pàdé ọkùnrin mìíràn kan tí àfẹ́sọ́nà tiẹ̀ náà dolóògbé. Ìyẹn díẹ̀ kọ́ ni ọkùnrin tí Ọlábísí bá pàdé. Lẹ́yìn ìgbà tó jọ fẹ́ra wọn fúngbà díẹ̀, ó mú lọ bá ìyá rẹ̀, ó mú lọ hàn ìyá rẹ̀.
níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ní Ṣìkẹ́mi àbúrò Ọlábísí bá wọlé dé, èyí tó ya ọkùnrin náà lẹ́nu tó yóò máa rí obìnrin náà lójú àlá. Ọkùnrin náà gba ọ̀dọ̀ àáfàá lọ, àáfàá fún nìkan tó máa lò tó bá ti fẹ́ sùn. Lójú àlá náà ló ti rí àjọbí tó ń jẹ́ Ṣìkẹ́mi lójú ayé tó ń bá a jà. Àáfàá sọ fún un pé ọ̀nà àbáyọ ni pé kó lọ sọ́dọ̀ ìyá Ọlábísí, kó sọ pé òun ò lè fẹ́ Ọlábísí mọ́ o, àbúrò rẹ̀ Ṣìkẹ́mi lòun fẹ́ fẹ́. Díẹ̀ kọ́ lọ sọ́dọ̀ àwọn Ọlábísí láti sọ̀rọ̀ ìgbà rẹ̀ wípé Ṣìkẹ́mi lòun fẹ́ fẹ́ dípò Ọlábísí. Ìyá Ọlábísí sọ pé kí Ọlábísí kó yọ̀ǹda kí Ṣìkẹ́mi àti Díẹ̀ kó máa fẹ́ àwọn. Ní Ọlábísí bá fà ké kọrí, lọ̀rọ̀ bá di woro sí woro láàrin ẹ̀gbọ́n àtàbúrò. Ọlábísí wá rántí ìgbà tí wòlíì kan jíṣẹ́ fún wípé tó bá fẹ́ fọ́kọ kó má ṣe mú wálé o. Ọlábísí kò kọ ọ̀rọ̀ rẹ̀ kún. Ọlábísí wá lọ sọ bí Díẹ̀ kọ́ ṣe fẹ́ fẹ́ àbúrò rẹ̀ fún ọ̀rẹ́ rẹ̀ Rẹ̀mí, tí yẹn sọ fún un pé kó pa àbúrò rẹ̀. Rẹ̀mí lọ bá Ṣìkẹ́mi pé òun ti gbẹ̀rí rẹ̀ jẹ́ pé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ pé ó fẹ́ fẹ́ Díẹ̀ kọ́. Ṣìkẹ́mi kìlọ̀ fún Rẹ̀mí pé kó ṣọ́gbà rẹ̀ o, bí bẹ́ẹ̀ kọ́ àwọn ẹbí rẹ̀ yóò bá sunkún bá káàánú. Ọlábísí bá ṣe oúnjẹ fún àbúrò rẹ̀ pé òun fẹ́ bá parí ìjà, ó ní kó wá jẹun. Ṣìkẹ́mi ní káwọn jọ jẹun. Ọlábísí dá lóhùn wípé òun wà nínú ààwẹ̀, òun ò lè bá jẹun. Ṣìkẹ́mi bá takú pé àfi káwọn òun àti ẹ̀gbọ́n òun káwọn jọ jẹun pọ̀. Ìgbà tí ó kọ̀ tí ò jẹun ni Ọlábísí padà jẹ́wọ́ pé òun fẹ́ kó jẹ́ kó gbọ̀nà òun lọ ni. Ṣìkẹ́mi wá pé ìpàdé, inú ìpàdé náà ni Díẹ̀ kọ́ Ọlábísí ìyá wọn ti wà lórí ìjókòó. Ibẹ̀ ló ti ṣàlàyé pé ẹgbẹ́ òun táwọn wà, ó ní wọ́n ti so òun àti Díẹ̀ kọ́ papọ̀. Ẹni yòówù tó bá wá fẹ́ Díẹ̀ kọ́ yàtọ̀ sóun yóò kú ni, ẹni náà yóò fi ikú ṣèfàjẹ ni. Ọlábísí wá yọ̀ǹda káwọn méjì máa fẹ́ra wọn. Eré náà kọ́ wa wípé ká gbọ́ ìkìlọ̀ o, tó ìwòlíì ti kìlọ̀ fún Ọlábísí pé kó má ṣe mọ́kọ tó bá fẹ́ kó má mú wálé. Wọ́n ní ká wí fún ni ká tó dání, àgbàlagbà àjàkadì ni. Ṣẹ́yìn ti wo eré àjọbí, ẹ̀kọ́ wo ló kọ́ yín bẹ́ẹ̀? Jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like fídíò wa, kẹ́ share fídíò wa, kẹ́ sì subscribe sí channel wa. Ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín. A dúpẹ́ àmọ́ lórí.